especially àwọn tó wà lókè òkun kí wọ́n jọ kán má jẹ́ kí àṣà Yorùbá parẹ́ kí wọ́n jọ ẹ̀bẹ̀ lábẹ́ kọ́ńtà kan máa kọ́ àwọn ọmọ wọn ní Yorùbá ní Instagram lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí bọ̀bọ̀ kan bóyá Amẹ́ríkà ló wà ní àbí London mi ṣáàmù ibi tẹ́ni yẹn wà ó ń kọ́ àwọn ọmọ ẹ̀ ní Yorùbá inú mi dẹ̀ ń dùn a dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn professor náà nílùú wa tó yẹ pé àwọn ọmọ wọn ò kí ń sọ òyìnbó nulẹ̀ Yorùbá ni mi wá mọ nǹkan tó wá di pé Yorùbá wá di vernacular òyìnbó burúkú náà tún máa fi qualify wa tá bá ya fíìmù gan tá gbé lọ sí sinimá wọn á ní Yorùbá ni pé Yorùbá ẹ̀ dẹ̀ ń mú India wá bí a dẹ̀ ń wo India ṣé a gbọ́ India ni. So especially sinima yẹn kàn jọ kàn tún bá wá nǹkan ṣe sọ̀rọ̀ àwọn sinima yẹn kí wọ́n jọ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ kí wọ́n jọ because mi ìrírí sì ta ṣe máa ya fíìmù Yorùbá là ń ṣe nàá nǹkan tó bá fi mú sinima tó ń gba India tó máa lọ mú Indian film wa tó máa fún wa ní táyì tá máa wo Indian film kọ́ńfà náà ní táìmù Yorùbá wa táwọn Yorùbá ní máa wá wò fíìmù tí ò bá ti dá kán má gbà bọ̀ tí fíìmù yẹn bá wọ̀ tí nǹkan tó ń lè jẹ́ káwọn èèyàn wò kàn jẹ́ ká wò ó náà kò ń ṣe kẹ́ máa sọ pé Yorùbá is a vernacular language ṣé bàbá yín ló ní vernacular language tẹ́ ń sọ̀sọ̀ kú sọ̀kẹ̀rẹ̀ Yorùbá is a wonderful language èdè tó dáa ni èdè tó lápọ̀nlé ni gbogbo nǹkan ni Yorùbá lápọ̀nlé fún so ẹ jọ ẹ tẹ́ wà lókè òkun ẹ try as much as possible ẹ gbìyànjú ẹ tiraka ẹ máa bá wa kọ́ àwọn ọmọ yín ní Yorùbá a lot àwọn èèyàn wọ́n máa ti torí kinní kan wọ́n náà ń lọ Halloween àbí kí ni wọ́n máa ń ṣe báyìí Halloween kinní kan festival àbí kí ni wọ́n máa ń ṣe tó máa ń lo costume tó máa ń ṣe báyìí yẹn èmi ò rí nǹkan tó ń ṣe kíni ẹ múra àjẹ́ Ọ̀ṣun Òṣogbo rè kò sẹ́ni tá a wálé wọn náà ń bọ Olúmọ kò sẹ́ni tá a wálé wọn aláwọn kan ń ṣọdún fa wọn ní their fetish their òyìnbó burúkú náà tún máa sọ gbogbo àwọn nǹkan yìí gẹ̀dẹ̀ àṣà tiwa ni àwọn òyìnbó gan tún bá wa pọ́n àwọn àṣà wa lé because ẹ̀rọ àwọn òyìnbó tó ń dáfá ẹ̀rọ àwọn òyìnbó tó máa wá sọ̀ṣọ̀ Òṣogbo tó máa pọ̀ tólúmọ náà bá dẹ̀ dé báyìí wọ́n á lọ òkè Ìdànrè wà ń bẹ̀ all over the Nigeria tí gbogbo ẹ̀ dẹ̀ ń da but ẹ try ẹ jọ ẹ jẹ́ ká gbé àṣà Yorùbá lárugẹ ẹ jọ ẹ help wa God bless you my people Ọlọ́run á dẹ̀ ràn gbogbo wa lọ́wọ́ so it is well with you yep kò tọ́pẹ́ kí la wà fúnra wa fún.